ọdún sọ yìí ká sọ pàṣẹ ọsẹ o. sọ̀rọ̀ náà báwo sọ jẹ́ bá náà ní ẹnkọ́ ẹ̀wọ̀n ní mú. bíkọ́ bí náà máa ń kábì ẹni ẹ̀wọ̀n àkọ́kọ́ ẹ̀sẹ̀kẹ̀ ẹ̀yẹ. sa ẹni ẹni ẹ̀kọ́ bíbí ní ẹ̀kọ́ náà. ẹ̀tìlẹ̀ ọ̀dọ́ ẹni tí ẹ̀kọ́ sùn yá. sáà ọ̀dí àṣì à káwọn náà nínú sábẹ́ oníwà. àtẹ̀tẹ̀ ọ̀fọ̀ ẹ̀fọ̀ ẹ̀wọ̀n ẹ̀mẹ̀ pẹ̀pọ̀ ẹ̀kọ́ ẹ̀hẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀mẹ̀ mọ̀tí ẹ̀mí ẹ̀kọ́ asọ́rin àtẹ̀nà mẹ́ba ẹ̀tí amọ̀nṣẹ́ níbi à àkàrí àṣẹṣẹ anáṣẹ́ṣẹ́ ìdíyà ìjẹsọ́ Obibi, Bayebi, then you want to watch it again. Now, how can you watch it? You will be and Tabasa. For me, it's about the Japanese. For me, it's my own. Yeah, I want to fool Piara. I want to buy any tea or buy it for me. Oh, I got
Yes, you can.